ẹ wá gbọ́ àṣírí ohun tó fà á tí òṣèré Nollywood Ibrahim Chatta tó gbajúgbajà nídìí iṣẹ́ fíìmù ṣíṣe kò ṣe tí ì rí àwọ́ọ̀dù African Magic Viewers Choice Awards AMVCA gbà. Kì í ṣèyẹn nìkan o, kódà wọn kò fi ìwé pèérì kó wá síbi ayẹyẹ ọ̀hún, débi pé ó ya àwọn fans Chatta lẹ́nu gan pé kì í rí àwọ́ọ̀dù gbà pẹ̀lú gbogbo bó ṣe mọ eré fíìmù ṣe tó. Fún àpẹẹrẹ ipa tó kó nínú King of Thieves, láìpẹ́ yìí náà ló tún gbé Saheed Òṣùpá sínú fíìmù kan tó ń bọ̀ lọ́nà. Bẹ́ẹ̀ náà ló sì ti bá àwọn èèyàn ńláńlá míì bẹ́ẹ̀ ṣe fíìmù. Tá a bá wò dáadáa, Chatta ti bẹ̀rẹ̀ fíìmù ó tójọ́ mẹ́ta o. Ó bẹ̀rẹ̀ ní 1985 ó sì di ìlú mọ̀ọ́ká pẹ̀lú fíìmù Ayé Kò Tọ́. Àwọn olólùfẹ́ ẹ̀ sì mọ̀ dájú pé ó lè kópa oríṣiríṣi nínú fíìmù, kò sí róòlù tí ó lè play, pàápàá nínú fíìmù Yorùbá. Lára àwọn fíìmù tó sì ṣe ń gbà náà tí àwọn èèyàn ti mọ̀ dáadáa, lára àwọn fíìmù tó ti ṣe náà ni Ògúndábèdé, Ayé Dúdú, Ọmọ Yàgbà, Olókìkí Òru, October 1, Má Fi Ṣeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá sì ń sọ̀rọ̀ nípa award, Chatta ti gba Best Actor ní 2021 Dallas International Yoruba Movie Awards, Nigerian Canadian Celebrity Entertainment Award fún contribution ní Nollywood ní 2020, Best Actor of the Year ní 2012 City People Movie Award Yorùbá, Best Supporting Actor ní Yorùbá Film ní 2013 50 Best of Nollywood Awards àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí nìdí gangan tí AMVCA ò ṣe tí ì fún Ibrahim Chatta ní nomination tàbí invitation? Ẹ wá gbọ́. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Wọ́n bí Abiodun Ibrahim Chatta ní October 13, 1970 ní Bajita, Kwara State. Ìdílé Mùsùlùmí ló ti wá, ó sì ṣẹ̀wá láti ìran Tápà Tinúpé, ṣùgbọ́n màmá ẹ̀ jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́. A gbọ́ pé ẹ̀kọ́ Chatta ní ìdádúró díẹ̀ nígbà tó kúrò ní Dende Secondary School, Niger State, ṣùgbọ́n ó tẹ̀síwájú láti fúnra ẹ̀ ní ẹ̀kọ́ tó péye lórí ayélujára. Ó sì tún fúnra ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ sí. Pẹ̀lú gbogbo award àti àṣeyọrí tí Chatta tó ti ṣe ní ìdí iṣẹ́ fíìmù, àwọn African Magic Award máa péré fún nomination tàbí invitation pé kán ti ẹ̀pẹ́ síbi ayẹyẹ ọ̀hún. Ó sì jẹ́ ohun tó yà á lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Lórí ètò kan lórí rédíò ló ti wá ṣàlàyé bọ́rọ̀ náà ṣe rí lára ẹ̀. Ẹ̀yin náà ẹ gbọ́. mi Abíọ́dún. Akójúmọ́ ẹ káàárọ̀, Gbẹ́ngà ó yàtọ̀. Ẹ ṣeun bọ̀dá mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kétékété làwọn èèyàn ń gbọ́ yín lórí rédíò Lágelú báyìí. Mo mọ̀ pé ẹ̀ ń bẹ lóko eré ẹ̀. Ó fi mí sórí rédíò ni. Bẹ́ẹ̀ ni mo mọ̀ọ́mọ̀ ni ẹ mọ̀ bínú, mo kó yín tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ni. Mo kó yín ta ni. Bàbá. Ẹ lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà, ẹ lẹ́ Lágelú FM o. Bọ̀dá mi Ìbàdàn ni mí, ẹ kì mí, ẹ sáré kì mí ná, Ìbàdàn ni mí. Gbẹ́ngà ó fún mi lówó tó bá ní kí ọ. Ń fún yín. Màá kí ẹ briefly torí mo wà lẹ́nu set. Gbẹ́ngà lẹ́lẹ́ o. Ìbàdàn mẹ́sì yìí ọgọ̀. Ọmọ agbọ́sásá mọ̀mọ́ sá o. Ọmọ àgbọ̀ yàyà mọ́yà Ìbàdàn lójó Ìlàjà ìlú bí Kúnlé Olókè. Ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun. Ẹ̀yin lọ́mọ ọgbọ́sọ pọ́tò kẹ́kẹ́. Bọ̀dá ó ti tó, orí mi wú, ó ti tó owó tán ní fún yẹn, ẹ̀wọ̀n jẹ́ ná tán. Bọ̀dá mi ní ìsìn kẹ́tọ́ di pé mo pè yín, ó gbọ́ ọmọ Nàìjíríà aṣọ kìíní kan. A ní kí ló dé tó jẹ́ pé àmì ẹ̀yẹ Nàìjíríà ní ìsìn wọn ì sábà nominate yín, àbẹ́yìn lẹ̀ fẹ́ nominate yín fámì ẹ̀yẹ ni. Ọ̀rọ̀ tó kò yé mi náà. Ẹ fẹ́ lọ bẹ̀. No, kí ṣe pé mi fẹ́ lọ bẹ̀. Me understand the reason tí ma fi energy ṣiṣẹ́ mi tó bẹ́ẹ̀. Kí ni bẹ́ẹ̀? Kò ń ṣe pé in fact wọn à nominate mi àbí àìfọmọláwọ̀dù kò bí mi nù o. Ìdí ni pé kò sí bó ṣe rò pé òun ṣiṣẹ́ tó, àwọn akẹgbẹ́ rẹ̀ náà ń ṣiṣẹ́. I understand, so wọ́n láti mú ẹni tó bá dáa jù lọ́dún kan ni, so ìyẹn kọ́ ni ìṣòro mi gangan ni pé ǹjẹ́ àbúkọ́ wọn kì í invite mi gan. Wọn kì í invite mi, so ìyẹn dàbí ọ̀tẹ̀ lójú mi. Wọn kì í invite mi. Ẹ mọ̀ pé ẹ̀sìn báyìí wọ́n lè ní kátígórì a máa mú Gbẹ́ngà ó yàtọ̀, a máa mú Lateef Adédìméjì, a máa mú Múyìwá Adémọ́lá, a máa mú, ṣùgbọ́n yẹ kí n gba invitation. Kán sọ fún yín. Kí n gba invite wá síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ẹ̀ pè mí. Ẹ mọ̀ pé wọ́n rò pé àbí iṣẹ́ mi náà ni ò tí ì dáa tó bẹ́ẹ̀ ni. Wọ́n á rí àwọn younger colleagues mi
in fact àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ náà wọ́n máa wà ń bẹ̀ máa rí táwọn èèyàn lọ wọṣọ wọ́n ti ránṣọ wọ̀ wọ́n ti invite wọ́n ti invite. àwọn ti wà prepared lẹ́ẹ̀kan tó lọ bẹ̀ bọ̀dá mi ṣe wá mọ tó ṣẹlẹ̀ bí wọn ò bá invite yín gbogbo ọmọ nàìjíríà. Oscar mo ń lọ Oscar inshallah. lágbára Ọlọ́run tó jáde láyé tó mi fẹ́ kí award kankan kó disturb skill mi àbí iṣẹ́ mi ṣíṣe torí tá a bá ti fọkàn sí pé ẹ̀fín ìgbàwọ́dù a máa mú rẹ̀ èèyàn inú ìfẹ́ kó rẹ̀ mi Oscar gẹ́gẹ́ ní target mi inshallah. lọ́dún yìí ni àwọn AMVCA ti ní àwọn júrì yẹn àwọn yẹn dàbí àwọn adájọ́ tó mòye tó lè experience nínú fíìmù ṣíṣe ẹ̀nà ti sọ pé àwọn júrì yìí ni wọ́n máa ṣe àṣekágbá yíyan winner fún àwọ́ọ̀dù AMVCA ṣùgbọ́n ṣó láti jẹ́ pé Ibrahim Chatta kò gbé àwọn ìgbésẹ̀ kan tó yẹ kó gbé àbí bóyá kò súnmọ́ àwọn kan tó yẹ kó súnmọ́ nítorí ọ̀rọ̀ àwọ́ọ̀dù nígbà míì bí àwọn míì ṣe máa ń sọ pé ó nílò kéèyàn súnmọ́ àwọn kan tó súnmọ́ àwọn tó fẹ́ recognize àwọn èèyàn láti gba award àbí láti sọ fún wọn pé ẹni báyìí báyìí ó lẹ́tọ̀ọ́ láti gba award ṣùgbọ́n ṣé àwùjọ kan wá wà tí kò sọ́tẹ̀ ṣé ká pè ní owú ni àbí ìlara ni àbí ọ̀tẹ̀ ni àmọ́ ohun tó dájú ni pé Chatta jẹ́ akíkanjú òṣèré tó sì ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí i pé òun win award tó tún ga dáadáa ìyẹn Oscar award pẹ̀lú pé wọn ò fi tiẹ̀ ṣe ní AMVCA bóyá ó gba award AMVCA àbí kò rí bẹ́ẹ̀ ohun tó dájú ni pé gbajúgbajà òṣèré àtẹ̀yàn ńlá ní Ibrahim Chatta ní Nollywood kí lẹ wá rò pé ó fà gangan tí wọn kì í pè fún award tàbí kí wọ́n pè sí ayẹyẹ ibi tí wọ́n ti ń fún ọ ní àwọ́ọ̀dù náà ní AMVCA. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.